Africa Content TV. Adéwálé Kásímù, ìhákìlì ọ̀gá ńlá, ó dẹ́kun rẹ́kùn mi ògbó. Transformer vanity ò ní iná nínú ilé ọba, àbọ̀lé ládé. Kásímù Àlàní ọmọ bá dún méjìlá, wà kú iṣẹ́ lónìí o. Èèpọ̀ bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀. Yellow solo body carry wale. Dani Victoria yellow shagre. Yellow solo body carry wale. Bombe wambe akile bombe wambe ayami kao ayami gala tibi petio bombe wambe akile ọ̀gá ńlá ọtẹkùn rẹ kò bí ògo lọ́wọ́. Àwọn adúpẹ́ lónìí bọ́láhùn ti ṣe pé ọdọọdún la máa ń wá. Adúpẹ́ fún Ọlọ́run ọba lórí títí lóye ọba. Ìgbà tọ́lọ́ ń ṣe tọ́lọ́ ń bá kẹ́ títí lóye tán. Àlùbáríkà bá wọn lòlù tọ́nà wọ́n lọ́dọọdún ó sì náà rẹ̀ mí àdúgbò ẹ̀fọ́lọ́gbà. Títí ìlú ọmọ àkó àlejò. Tòró òun lálejò lọ́jọ́ òní. Òun ló gba àlejò mọ́ lọ́jọ́ òní. Kábíyèsí ọba wa títí ìlú ẹ̀kọ́ oríire lọ́jọ́ òní o. Títí ìlú on the 12th August, October, October 12th, ìyá tó bí ẹ lọ́mọ lọ bàbá tó bí ẹ lọ́mọ kú oríire láti kékeré tó ti bọ̀ tó ti dàgbà bọ̀ tó ti dàgbà bọ̀ ní gbogbo ẹ̀ níláárí kọlọ́run má jẹ́ kó bá a jẹ́ lẹ́nu. Mo sì lórí ọjọ́ kan nílùú tó bí mi. Mo sì lórí ọjọ́ kan nílùú tó bí mi. Ojú mo tàbí bàbá wọn lálẹ́ àsìkò rẹ̀.
ọba wa lè jí mi àti ọmọ rẹ jòjò kọrí bàjẹ́ lórí àwọn àti lẹ́yìn kò ní bàjẹ́ lórí àwọn àti lẹ́yìn. kábíyèsí ọba wa àdàdà mọ́lá kò kàkẹ́ ṣe. òjòlúṣẹjọ kábíyèsí ọba ẹṣẹ àdúgbò ẹ̀kọ́ àgùntì ọdún méjì rèé o. kò lọ mọ́tẹ́ kó bá jẹ́ fúnbọ́ ọba títí lóye ọba ọba títí lóye ọba títí lóye. Àgbàsásí oníṣàgẹ̀ òmìnkù kalẹ̀ kó àdótì ọdún méjì yìí o. Kábíyèsí sámọ̀lì lórí dọ̀fí ẹ̀kú kalẹ̀ ó bọ̀ wá ẹ̀ máa wọlé ẹ̀ ṣọ́dọ̀. Wọ́n yọ̀ fọlá kábíyèsí ọba wa. Oṣù ṣaagun pàkó ṣaagun pàkó ṣùgbọ́n kò ní bàjẹ́ lórí àwọ̀ àti lẹ́yìn wa kò ní bàjẹ́ lórí wa àti lẹ́yìn wa. Gbogbo lóye olóyè ẹ̀ṣẹ̀ àgbo oṣù onídèrè kábíyèsí onídèrè. Deputy Governor, Hawele Baba. Ṣùgbọ́n làwọn ní tiwọlé wá. Ṣùgbọ́n làwọn èkó mẹ́wàá bẹ́ẹ̀. Èkó mẹ́wàá ibẹ̀. Àyàmí ọjà o. Àyàmí ọjà láti ìrẹ́lẹ̀ tí o. Èkó mẹ́wàá. Oṣooba làwọn àwọn olè yóò ṣe borí pé kúrin látọ̀dọ̀rọ̀ ilé náà. Àgbọ̀dọ̀ náà ti bù mí o, táwọn ará wẹ̀ o, rẹ̀ náà. Táwọn ará wẹ̀ o, rẹ̀ náà. Ìwọ náà tó wá lọ́dún méjì. Mi ò ní jẹ́ o. Máa gbàdúrà sọ́dọ̀ náà kọ́nà fún ọ náà méjì o. Báyọ̀ yìí lè súré tètè wá o. Àwọn méjì lẹ́ wò yẹ o ní ìlú Gbọ́ra. Aláyìn lè súré tètè wá o. Àwọn ìbejì lẹ́ wò yẹ o. Ọmọ tó lẹ̀ mi ò ní jẹ́ o bọ́. Àwọn ìbejì lẹ́ wò yẹ o. Ọmọ tó lẹ̀ mi ò ní jẹ́ o bọ́. Àwọn ìbejì lẹ́ wò yẹ o. Ẹ̀yin lè máa gbàdúrà ìwà tó ń tọrọ lọ́wọ́ Ọlọ́run fún ìbejì. Government àwọn náà wọ́n máa ṣẹ̀yẹ àwọn ìbejì láti Ìdó local government àwọn náà ti darapọ̀ fáwọn ìbejì o.
government àwọn ìbejì láti Ìrẹ́pọ̀ local government àwọn ìbejì láti Ìbàràpá central local government gbogbo àwọn ìbejì rẹ o ẹ̀rí fìlà ẹ̀rí gèlè ìwọ náà tó bá fẹ́ bí ìbejì náà tàbí àlẹ́wọ̀ Ọlọ́run. àṣẹ ti gùn ún gbogbo ẹni tó bá ti wá sí mílíọ̀nù ti bí ìbejì. ìbejì Oríyọ̀lé local government náà wà bí o ìbejì láti Kìṣí láti Ìsẹ́yìn gbogbo náà wà bí o aṣọ oríire nílùú Gbọ́ra. àwọn ìbejì lẹ́wọ̀ yóò àwọn ìbejì àwọn náà lẹ́wọ̀ tó ń lọ lọ́tún lọ́sì yẹn o. ọbẹ̀ tó lúwa mi ti ṣe o ṣọkọyọ pọtọ mo tún gbọ́bẹ̀ tó dùn dé onílé olórí mọ́. ṣọkọyọ pọtọ mo tún gbọ́bẹ̀ tó dùn dé o ọbẹ̀ tó lúwa mi ti ṣe o ṣọkọyọ pọtọ mo tún gbọ́bẹ̀ tó dùn dé onílé olórí mọ́. àwọn ìbejì Ìbàràpá East àwọn náà wà bí o àwọn ìbejì Ìbàràpá East. bó bá jẹ́ torí mo ti wà ní sábà. ọba jẹ́ tìlú ẹ má máa fi á o orílẹ̀ olórí mọ́. ṣọkọ ní ọkọ̀tọ̀ mo tún wá bẹ́ẹ̀ lódùn dé o ọbẹ̀ tó lúwa mi ti ṣe o ṣọkọ ní ọkọ̀tọ̀ mo tún wá bẹ́ẹ̀ lódùn dé orílẹ̀ olórí mọ́. Thank you. orí kìtọ́lá ọmọ oníṣẹ́ṣẹ́ fún. wọ́ọ̀dọ́dún méjì festival là ń ṣe lọ́wọ́. àwọn ìbejì ló ń lọ lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń wò yẹn. October 12, 2024 yóò kúrò ní. òun bẹ níbi ọdún ìbejì lọ́wọ́. orí kìtọ́lá ọmọ oníṣẹ́ṣẹ́ fún. Deputy Governor yẹ afọ́jọ́ pẹ̀lú àwọn ìbejì o. mo rí bá gbogbo ládéládé tó ń bẹ níkàlẹ̀ o. ìbejì rù lára kábíyèsí ọba Jímọ̀ títí lóye aṣọ́rò olú. Ìbàràpá forí adé. àwọn ìbejì o. kábíyèsí ọba Jímọ̀ Thank you. ọba títí lóye aṣọ́rò olú. Thank you. ẹ má bínú ọ̀gá bẹ́ẹ̀ donation. Thank you. lábẹ́ donation bàbá wa Olúọ̀fin Lẹ́rọ wọ́n fún wa ní 500,000 the royal father of the day. bàbá wa Akínbíbí of Ìlọ́ra 500,000 bàbá àwọn ìbejì. adúgbò lọ́wọ́ yín. bíbá yìí máa pe honourable commissioner for culture and tourism Ọ̀yọ́ state. honourable ṣùgbọ́n kí tó pè wọ́n àwọn ìbejì kan fẹ́ dá wa lára yá láàrin ìṣẹ́jú méjì mẹ́ta ó yá o bàbá ọmọ ni ó yá 5 minutes. ẹgbẹ́ ọdún ẹ̀ máa kú yé ọdún méjì yó. ẹgbẹ́ ọdún ẹ̀ máa kú yé dún. Òyì là kí n bọ̀ lọ́nà, èjì rẹ̀ ń bọ̀ lọ́nà, táyé lolú bọ̀ lọ́nà, wàrà ní àgbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan, èjì rẹ̀ òyì là, wàrà ní àgbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan, táyé lolú bọ̀ Madam. èjì rẹ̀ ń bọ̀ lọ́nà, wàrà ní àgbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan, táyé lolú bọ̀ lọ́nà. Àmì àgbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Táyé lolú ló ní kí gbogbo yín o. Wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Èjì wù mí ló ní kí gbogbo yín o. Wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Táyé lolú ló
ọmọ ìlú kan náà wá ìlú kan náà láti bí wá ẹ̀jẹ̀ ká kú. Thank you, ẹ ṣé o, ẹ ṣé bá pàtó fún ẹ bá mi pàtó fún ọ, ẹ bá mi pàtó fún ọ, ẹ bá mi pàtó fún ọ. Ṣọlá Adélékè. Thank you. Kò sanwó ẹni àbòsí jókòó recognize person. Thank you. Ṣọlá Adélékè. Thank you. Olórí ire tó kórè ràn ní. Musician please stop. Ẹ dọ́gba àtàwọn lórí fíìdì ẹ jẹ́ ká lọ jókòó. Wọ́n Ẹ jẹ́ ká lọ gbọ́dọ̀ jókòó. méjì festival tó Ẹ jẹ́ ká lọ jókòó. ìjókòó owó mi. Mo sì bá lọ́ba tó bẹ̀ níjó. Ẹ jọ̀wọ́ gbogbo àwọn àtàwọn lórí fíìdì. Ẹ jẹ́ ká lọ jókòó. Ká máa lọ jókòó bá wọn fẹ́ kí ló ṣe. Ṣọlá Adélékè máa ń gbọ́. Ẹni tó lọ́hùn bá ti pè lólórí. Ṣọlá Adélékè bó ṣe ń ṣe ni kò máa ń ṣe má gbọ́ tẹnì kéní má gbọ́ tẹnì kejì. Ẹ jọ ẹ bá wa kí Gbogbo ọ̀nà kan náà ní gbogbo wa jókòó rí. Ṣọlá Adélékè máa ń gbọ́. Ẹni tó lọ́hùn bá ti pè lólórí. Thank you. Ẹ̀dá ò lè pa ká àjàrà ẹ̀.